Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Bẹ́ẹ̀mejì, Baba Mohbad ni ò mójútó ọ̀rọ̀ ààrẹ o. Ọ̀rà Màá bí tó bọ̀. ẹ ṣe. Hello, ta ló tún wà lójú òpó yìí? Ìyẹn ti rè jẹ́ mú ìbéèrè míì kí n fi kún yẹn. Wọ́n ní kí ló dé tí Dádì Mohbad kò kàn nípa pé àwọn fẹ́ ṣe DNA fún ọmọ tí Wùnmí bí fún Mohbad. Ẹ má jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ ẹ má jà lọ láàárọ̀ torí ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ ẹ má jà sọ̀rọ̀ lórí yẹn. Bàbá ẹ kú ìsinmi kí ni orúkọ wọn ní ó dà jẹ́ tún gbélé. Hello ẹ kú ojúmọ́ pápápá o. Ó yá jẹ́ agbérò yín. Fún bàbá yẹn ni pé kí n tó rọ̀ wọ́n lórí lọ́kàn lẹ́ẹ̀kan tí ọlọ́run rọ̀ wọ́n lọ́kàn. Wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ló lè jí ọlọ́run ló lè pa. Wípé ọlọ́run ló pa àwọn ṣùgbọ́n káwọn ló máa tún para. Pásítọ̀ tó fẹ́ ṣe àwọn rẹ̀ ó gbọ́dọ̀ dídí ikú tó pọ̀ mọ́. Ó ń bá àwọn dáadáa. Ọlọ́run akẹ́wọ̀n, ọlọ́run fún wọn ṣe. Ẹ ṣe jẹ́ n fẹ́ yọkan sí ká tó padà sọ́dọ̀ bàbá Mohbad. Hello ẹ dákun ilé rédíò yín lẹ̀ pátápátá. ẹ pa rédíò yìí ó máa já o. Hello kódà ìyẹn ti kú ń bẹ. Hello ẹ kú ojúmọ́ sà. Ẹ pa rédíò tẹ̀yìn náà ẹ pa rédíò yẹn ẹ pa. Ẹ pa rédíò yín 08036929933. Hello ta ló wà ń bẹ̀? Ojúmọ́ rẹ ẹ pa rédíò yín ẹ pa o ó máa já o. Hello. Ẹ ṣe gan. Ẹ ṣe bàbá ojú òní tì yín àmọ́ ẹ já padà sọ́dọ̀ ṣìkámẹ́lẹ̀ sí. ìjámẹ́lẹ̀ ìjà sì mú àwọn. Ọ̀yá hello ẹ kú ojúmọ́ o. Ojúmọ́ rẹ. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ ṣé òun ní jáde dáadáa. Ó jáde dáadáa ẹ tẹ̀síwájú. Ọ̀rọ̀ ẹ ṣe gẹ́gẹ́ bí radio station tẹ jẹ́ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ oníròyìn. Ẹ jọ ṣé ìgbésẹ̀ wà tí a lè mú gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ torí ta bá ní ká wò ó láti bí ọdún kan tá a ti bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ yóò yàtọ̀ ọ̀rọ̀ kan náà ni bàbá yẹn tẹnu wọn tí bàbá yẹn sọ. Ìgbésẹ̀ wo ni media house yín lè ṣe láti fi employ àwọn ọlọ́pàá láti gbé ìgbésẹ̀ torí ó dàbí pé ọ̀rọ̀ yìí repetition ní gbogbo ìgbà tí ó dẹ̀ tàsí tí ó yàtọ̀ ilé tó jẹ́ kó já sí ìrọ̀rùn fún àwọn òṣìṣẹ́ ìjọba láti ṣiṣẹ́. Ìgbésẹ̀ wo ni radio station lè ṣe láti ran bàbá yìí lọ́wọ́ káwọn ọlọ́pàá má fojú yẹpẹrẹ àtọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yìí mọ́? Ẹjọ́ ẹ̀yin gangan ni mo fẹ́ ju ọ̀rọ̀ yìí sí gẹ́gẹ́ bí ṣé pírẹsẹ́ńtà ni kí n pè yín bá àbí gẹ́gẹ́ bí atọ́kùn. Ìgbésẹ̀ wo lẹ lè ṣe láti fi ran èsì lọ́wọ́ ẹ ṣe? Ó dáa ìbéèrè tẹ béèrè yìí ara ìgbésẹ̀ tá a lè gbé òun náà láti gbé nítorí wọ́n ní gbọmọgbọmọ làárọ̀ fàdítì. Ọ̀rọ̀ Nàìjíríà ó gba kí a máa ṣe àtẹnumọ́ dáadáa. Tá a bá sì ń tẹnumọ́ dáadáa a mọ̀ pé àjà náà. Ẹ jẹ́ n padà sọ́dọ̀ alàgbà Joseph Alọba kó tó di pa padà sórí ìpè. Bàbá àwọn tó jẹ́ dúkìá ọmọ yín ntọ́mọ yín fi àárọ̀ ọjọ́ rẹ̀ kó jọ ntọ́ burú ni kí bàbá ọmọ béèrè ńbo lágbájá kọ́lé sí ńbo lágbájá ralẹ̀ sí tí kìí ṣe lójú ayé ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ lẹ́yìn rẹ̀. Ǹjẹ́ ẹ lè sọ pàtó gbogbo àwọn ntọ́mọ yín nígbà wẹ́nà ó lò ní nǹkan báyìí torí ẹ̀ ń bá ti lọ́mọ láyé bí wọn ò dùn gbogbo nǹkan torí nǹkan wọ́n gbọ́dọ̀ dùn nǹkan torí ọmọ tó fi ayé lọ. Ní àkókò tí mo wà yìí èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ kankan nípa yín lákòókò tí mo wà yìí kí ló pa Mohbad
ọmọ tó wà lọ́wọ́ ṣé tiwa ni ìbéèrè méjì yẹn mo bí Nàìjíríà ṣe tí wọ́n bá ti dá mi lóhùn méjì yẹn. tó fi yòókù lẹ̀ ẹ̀yin fẹ́ mọ in tó ṣokùnfà ikú Mohbad. ṣàwàlà lọ mọ. sọ ẹ kọ́ má di wípé a lọ mọ wo tí ì ṣe tí a lè wá. tí mo ń ṣe ń sìn ó níyì báyìí o lẹ́yìn ọdún 10 kí n padà wá sí rédíò yìí kí ẹni kí ni mo wá ṣe kẹ paternity ọmọ yẹn mo wá béèrè bí ẹni tó rí òpè ni. ẹ já padà sórí ìbéèrè tó wà níbi alàgbà Michael láti GRA àti béèrè ìbéèrè yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti dáhùn ẹ̀ ta ló pa Mohbad ta ló yẹ kí ọlọ́pàá ó fi páńpẹ́ òfin mú nípa ikú Mohbad àtàlẹ́ni tó fi àtẹ̀jíṣẹ́ ilé ìránṣẹ́ síbi òun ò forúkọ wọn síbẹ̀ o wọ́n ní nǹkan tó le jù láyé ni kí mọ̀jẹ̀sín tójú òbí rọ̀run Ọlọ́run á bá mi rọ bàbá Mohbad lójú obìnrin tó bá ń yàlè bí òpọkọ ó máa ṣe bákan fún ayé ọkùnrin. àyàn alikẹ́ni òsì ẹni wọ́n ní gbogbo àwa ọkùnrin Ọlọ́run kò ní jẹ́ kí a sì ìyàwó fẹ́ ẹni ọkùnrin tó bá ti sì ìyàwó fẹ́ àánú Ọlọ́run ló kù. eléyìí ní my name is Olamide from Ijesha-Tedo Omilani, please we want proper investigation because Mohbad was living in the lion den especially with his co-workers. Money Olamide from Surulere, Lagos. His wife and Sam Larry and others needs to be. ẹnu mi collect it, but you could tell so. Only good morning VOP. My name is Ayo from Mushin. Mohbad wife is from which state? Oh, good morning, my brothers. May Almighty Allah bless you for bringing Baba Mohbad here. Please, I want to ask him if he is the one that gave birth to Adura. Adura has more to say. He should call him as father and son to confide in him. The wife is not a good mother. God will give you justice for son. Take earth, Baba. Ọmọ yín. Jẹ́ n fi eléyìí kún èèyàn kan Rasheed Rufai lórí YouTube wọ́n ní what is the outcome of autopsy report. ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ ni wọ́n ti já lọ́bẹ̀. àwọn ọmọ yín alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì títí dórí àbígbẹ̀yìn èwo nínú wọn ló súnmọ́ Mohbad jù tó jẹ́ wípé lílọ bíbọ̀ Mohbad kò sẹ̀yìn ẹ̀ tí ó mọ Mohbad bí ẹni mẹ̀yìn ọwọ́ ẹ̀. ẹ jẹ́ kí n sọ pé Mohbad ó kó gbogbo ẹbí mọ́ra àwọn ọ̀rọ̀ tí máa ń gbọ́ lẹ́nu ẹ̀ ṣẹlẹ̀ ru ẹ̀ máa ń bà mí gbà mí ṣé mọ̀ ó kọrin kan ní pé stepmother no care my brothers are hungry daddy no gather money make I go poly I go poly but I no go class daddy I am sorry. nígbà tó kọrin yẹn torí nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ni ohun tó bá ṣe ẹ́ ni kó máa fi kọrin now mo wá rí nídìí pé ọmọ stepmother ó kù bíi 12 days tó máa kú sà ọmọ stepmother ó dẹ̀ pè mí ní dáàdì wá o that's the first day tí màá lọ kíní ilé tí ó kú sí wá like ọmọ yẹn ẹ má disturb ẹ o ó dẹ̀ mú mi lọ sí slot ó lọ ra fóònù iPhone ó ní kí n fún ọmọ yẹn ó kó ṣe rí mọ́mì mi kó à ń lé tó jẹ́ bí ìyá fún mi ẹ̀gbọ́n mi ni òun ló tọ́ mi ó wá kí wa lẹ́kọ̀ọ́ jẹ́ ká dọ́dọ̀ Mohbad ó mọ́mì tó máa lọ ń kí nígbà yẹn nígbà tó sì kéré wọ́n ti wà lára ń di o ọ̀ya oníkà máa bọ̀ sà ó mú mọ̀mọ́ yẹn lọ síbi tó ti máa ra nǹkan fún ó dẹ̀ ra nǹkan close to 300,000 sílẹ̀ dáàdì ẹ̀ mú un tẹ́ ẹ fẹ́ mi ò lè mú anything omi ń bọ́ lójú mi ni kí dáàdì ẹ̀ mú un ipe ó rántí ìyá yìí láàrin bíi ọdún mélòó gbogbo ẹbí ló súnmọ́ Joseph Aloba láàrin bíi ọdún bíi mélòó tí Ọlọ́run fi gbé ọwọ́ Mohbad sókè ǹjẹ́ ẹ lè sọ wípé mo jẹun ọmọ. sà ṣe rí ẹni tó bá ní ìtẹ́lọ́rùn èmi gbà pé mo jẹun ọmọ torí ní àkókò yẹn tí n bá lọ dádì owó tó fún mi gbẹ̀yìn 20,000 ni ó lè kéré lójú ẹlòmíì ṣùgbọ́n mo jẹ́ ní tó ní ìtẹ́lọ́rùn tó bá ti rí mi báyìí wọ́n sọ pé dádì
mi láìkẹ́ wọ bàtà yìí o dádì ṣẹ́ẹ̀tì báyìí ló yẹ kẹ́ wọ dádì kò yẹ kẹ́ fẹsẹ̀ rin o. ó ní àwọn èrò rere ṣe rí nípa èrò rere àti ọ̀rọ̀ tó máa ń bá mi sọ mo ti ń wo ọ̀la mi ẹ̀yìn mi mà ti dáa o bí mi ò gba owó lọ́wọ́ ẹ̀ mo ti ń rí ẹ̀yìn mi wípé ẹ̀yìn mi dáa ayọ̀ mi gangan nìyẹn bàtà tó bá wọ̀ akọ̀ pé dádì ó yá mo fẹ́ kẹ́ neat mo fẹ́ kẹ́ ṣe ayọ̀ mi gangan nìyẹn pé ẹ̀yìn mi ti dáa mo ti rí ọmọ fi ẹ̀yìn lẹ̀ fún gbogbo ohun tó bá ṣe fún mi mo bìlí pé ara ẹ̀ ló ṣe fún ok ilẹ̀ tí èyí tí a rí gbà lọ́wọ́ àwọn àna olórí ibú nínú 2 acre and a plot that is 13 plot ó tún ṣe wàrà míì sí ẹlẹ́pẹ̀. kí ló dé tọmọ yẹn ra àwọn ìyá ẹ̀ ló ń talẹ̀ ọ̀nà tí mò ń sọ pé ẹni ìjẹ ò bá pera ẹ̀ lọ́kùnrin àná burúkú ló ṣòro níjù. Baba Mohbad. kápẹ́ńtà lèmi. alàgbà Joseph. àwa ń dì pẹ̀lú lẹ̀ ọlọ́pàá ní ìyá ìyàwó ẹ̀ òun ló mọ lẹ́rà òun ló mọ ibi tílẹ̀ tó dá wà. ẹja ṣe báyìí ṣe rí kókó ọ̀rọ̀ la fẹ́ mú láàárọ̀ yìí ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ má bínú ibi ayé. ká máa pèrè sókọ̀ sí ọjọ́ Monday lábẹ́ òrùlé mi. ẹ wò ó ṣe gbogbo ohun tá à ń sọ tá à ń ṣẹ́wé bò tá à lè sọ níbi tá a wà yìí torí àgbékalẹ̀ àti àlàálẹ̀ ètò yìí tó bá dalé ọjọ́ Monday ẹ gbọ́ pẹrẹpẹ ẹ gbàgbé pé nǹkan kan ẹ wò ó tẹ bá ń gbọ́ ààbò lójú tòrótòró ìbéèrè tó wà lọ́kàn yẹn gangan tá a náà fura sí wípé ó ń bá ìyàwó Mohbad sùn sẹ́ni gbogbo àwọn ìbéèrè yẹn á béèrè ẹ̀ lábẹ́ òrùlé mi torí ti ń ṣẹlẹ̀ nù ìgbéyàwó gangan là ń mójú tó ń bẹ̀ ẹ mọ̀ jà lọ bẹ̀ wọ́n láàárọ̀ yìí àkókò ti lọ ẹ já padà sọ́dọ̀ àwọn tó ń pè wá ẹ já padà sọ́dọ̀ àwọn tó ń pè wá. Hello. ẹ já padà sọ́dọ̀ àwọn tó ń pè wá. ẹ ti wọlé ẹ kú ojúmọ́. torí àkókò yẹn jọ nọ́mbà wo ni ẹ máa ń lò ní abẹ́ òrùlé mi ẹ má sáré pé kí n lè kọ́lẹ̀ nítorí àìlera mi nọ́mbà wo lè máa ń lò. ó dáa nọ́mbà tí a máa ń lò náà ni tá a ti tẹ irú ìtẹ́ pè sí náà. àti abẹ́ òrùlé mi. bàbá tó bá dalẹ̀ Monday mọ̀ wọ̀rí. a máa tún pè sẹ́rí alẹ́ Monday yẹn a wà ń bí láti aago 10 alẹ́ títí di aago 2 òru pẹ̀lú baba Mohbad. ẹ má sáré pé nítorí àìlera. ní sáré pé. ó dà ó di Monday lágbára Ọlọ́run sọ àjọjọ́ Monday lọ. Ọlọ́run aṣọ àjọjọ́ Monday lọ sà. àmín. ẹ kú iṣẹ́ ẹ kú wàlẹ̀ jìn ẹ kú àtúnṣe olùwàtúnṣe náà ṣe. àníríkù ọmọ o. ẹ ṣe mo gbádùn yín o ẹ ṣe o. ẹ ṣe gan ni. ní next weekend sir. and you too sir. ẹ ṣeun. Hello, ta ló wà lójú òpó yìí ẹ kú ojúmọ́ sà ẹ káàárọ̀ grandpa kọ́rì ẹ kú ojúmọ́ sà. Yes sir. àmì Ọlọ́run. àmín. ó dà ẹ ṣe grandpa. Hello, èèyàn kan wà lórí ìpè lọ́wọ́lọ́wọ́. Hello, ẹ kú ojúmọ́ sà pápápá. èmi bí ọdún láti ìdílé ni ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò sí nǹkan méjì tá a fẹ́ fi wé ọmọ yẹn ló ṣe ẹsẹ̀ gbé torí ọmọ tó lọ ń fẹ́ àárín wọn lọmọ yẹn ti ń jẹ stray boys ló ń pè wọ́n
irú ọmọ yẹn kò tiẹ̀ ń ṣe ọmọ tó yẹ kó bá sọ̀rọ̀ à ń fẹ́ra lọ́wọ́ tó bá jẹ́ pé wọ́n kàn jọ bára wọn ṣe pọ̀ kó kákó máa lọ́lọ́ ẹ̀yìn. òótọ́ bí nǹkan tí bàbá yẹn sọ tó ń sìn bàbá Mohbad irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kán ti kọ́ fún pé eléyìí ò ń ṣèyàwó má ti ẹ̀ wulẹ̀ súnmọ́ rárá. so ohun tí mo rí tó kàn ṣẹlẹ̀ ni Ọlọ́run àforíjì Mohbad lọ́rùn Ọlọ́run àrọ bàbá ẹ̀ nínú gbogbo ètò kù kan fi ilẹ̀ fọlọ́. ẹ ṣe gan tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí. wọ́n ní bàbá ọwọ́ ta ní fóònù Mohbad wà ẹ̀sìn lé ní wọ́n ní kí ló dé tó jẹ́ pé láti ìgbà tí Mohbad ti ṣaláìsí àdúrà àti ìbùkún wọ́n sá fún yín. òun náà ni mo sọ ṣáájú àwọn tó bá gbọ́ Yorùbá dáadáa. wọ́n ní ọkọ ọmọ ẹ̀ ńlẹ̀. wọ́n ní wọ́n ti kó ọmọ yẹn ńlẹ̀. wọ́n kó lẹ̀ àwọn tó bá gbọ́ Yorùbá ló ní ọ̀dọ̀ eléyìí. ayédèṣì wà láti tú ọmọlúwàbí ṣe ìyẹn tó bá rorí torí iṣẹ́ tí mo fòwúrọ̀ ṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí bá ní kí n ṣàlàyé omi máa bọ́ lójú mi. àwọn kan tó ń béèrè pé kí ló dé tí agbẹjọ́rò tó kọ̀yìn sí yín. agbẹjọ́rò ibi tí a fojú sí tí ọ̀nà bá dẹ̀ wá gbàbẹ̀ lọ ó yẹ káyè tí fúnra ìfúnra dẹ̀ ní ogun àgbà lórí ọ̀rọ̀ agbẹjọ́rò mi. so ẹ má yẹ kí n sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn so agbẹjọ́rò kan ṣì wà pẹ̀lú mi ìyẹn Sanṣítù so kò sí gírìrì. ṣẹ̀rí àwọn ibi tó yẹ ká lọ́pọ̀ eléré orí ìtàgé tó gbọ́rọ̀ yìí sórí tó jẹ́ agbẹjọ́rò ó yẹ ká lọ sọ́dọ̀ tiẹ̀ náà àmọ́ bó ṣe ń wò yìí kọ́lọ́run kó fún wa ṣe lé ọjọ́ ajé lórí lábẹ́ òrùlé mi àá wá ọ̀nà tá a bá lè mú ìyá Mohbad náà débi kẹ́ ẹ jókòó báyìí kí ìyá Mohbad jókòó báyìí. Olúwa fún yín ṣe. ká wò ó kí náà rí lọ́bẹ̀ tán fi waru ọwọ́. èmi ò ní nọ́mbà ẹ o. àwọn òbí ẹ mú wa. ó ti ṣe é jí nọ́mbà o. òbí ẹ mú wa. ẹ jẹ́ àṣẹ báyìí táwọn èèyàn bá fẹ́ bá yín sọ̀rọ̀ kí ni social handle yín. ẹ bá ti gọ́gù fún Mohbad dad ẹ máa rí mi lórí TikTok. kí ni orúkọ lórí TikTok. Mohbad dad lórí TikTok. mo lè fún gbogbo èèyàn ní nọ́mbà. àìrọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. ìpè yẹn á ti pọ̀ jù ẹ má ṣe bẹ́ẹ̀. orí ètò ta wọ́n pe fóònù ẹ dàlú o. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ààyè ó wà fún àti fẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ̀ ìgbà tá a bá jókòó tá a bá jọ fojú inú wò ó ẹ̀ á mọ̀ ibi tá à ń lọ. ẹ̀yin èèyàn wa ẹ̀yin tó yẹ tí ń retí ọmọọba Adéríbigbé lòrọ̀ tó ní ọmọọba Adéríbigbé àìsèjọ sọ̀rọ̀ tán ní ìsìn bàbá ní bàbá Mohbad padà rí ẹ wọ́ wá bá a ṣe rí nù tó bá dọjọ́ ajé ẹ pàdé ọmọọba Adéríbigbé alàgbà Joseph Aloba kí ni ọ̀rọ̀ tí ẹ̀yin ní tó jẹ́ ẹ̀dùn ọkàn yín tẹ́ rò wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn tó ń gbọ́ ajákèjádò àgbà ńlá ayé wọ́n lè ṣèrànlọ́wọ́ lórí ẹ̀. ìrànwọ́ tí mo nílò náà ló jẹ́ kí n wá kí gbogbo ọmọ Nàìjíríà kan dìde sí mi kí n má bàa kú sílé tètè lómi bá rí mi bàbá ti move on èmi ni mo mọ ohun tó ń ṣe mí èmi ni mo mọ̀ wípé ọgbẹ́ yẹn ò kúrò tí bá ti rí ọ̀rẹ́ ẹ̀ báyìí àbí tí bá ti rí ẹgbẹ́ ìtajọ wà ládùúgbò níbi tí mò ń gbé. àtúnṣọ lọ́kàn. mo ń fi àkókò yìí bẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kan dá sí ọ̀rọ̀ mi. bàbá wa ní Lagos State Babátúndé Sanwó-Olú kan jọ Babájídé Olúṣọlá Sanwó-Olú kan jọ kan bá mi pe àwọn ọlọ́pàá níbi tí wọ́n bọ́rọ̀ yìí dé ayé fẹ́ mọ̀ kan jọ torí Ọlọ́run bàbá wa ẹgbẹ́ tó kù wọ́n dìde àwọn tán jọ ń gbé nínú ilé wọ́n rìn kiri wọn ò béèrè kankan lọ́wọ́ wọn àwọn tán jọ gbé nínú ilé náà kọ́kọ́ lọ àrẹ́sì o ilé lọmọ ìkú sí o mò ń fi àkókò yìí pè wọ́n o kàn ṣàánú mi o ìbọn kọ́ nìkan ló ń pààyàn àìrí ìdájọ́ òdodo gan ó lè mẹ́mìí èèyàn lọ o. ó dà ẹja ṣe báyìí. èèyàn kan sọ Ọ̀jẹ̀dèjì àmọ́ bóyá ó máa rọrùn náà ní alẹ́ Monday yẹn bóyá àtúndé àwọn ọmọ. ẹja máa mú kọ̀ọ̀kan ẹja á ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ má gbàgbé ẹ̀ tẹ́ bá fẹ́ reach baba Mohbad lórí social handle wọn Mohbad's dad lórí TikTok Mohbad's dad Mohbad_dad o lè fi máa rí wọn ẹ jọ nítorí Ọlọ́run ẹ lọ tẹ̀síwájú láti máa béèrè ìbéèrè àti bá wọn sọ ọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìkànnì tá a wà yìí alàgbà Ṣẹ́gun Adéníjì Bailey kí ló jùdẹ́ ìkàmẹ́ jùdẹ́ àti jẹ́nu àkókò rẹ̀
tó bá di lọ́jọ́ ajé ẹ̀jẹ̀ àpàdé Abíọ́dún Ọ̀jẹ̀dèjì ló kọ́ bá a ti ń jáde lọ lónìí alájí lọ́wọ́ lájí lápò lájí ń pa máa ní lájí lọ́rùn ẹni ó bá lájí lọ́rùn irú wọn jẹ gbèsè nù ẹ ṣe tẹ̀ǹtẹ̀ sí. Tèmítọ́pẹ́ Oyèfọ̀lú ló kọ mi òní ó sàn wá o a ò ní sílẹ̀ tẹ̀ a ò ní gba ṣéǹjì tí ó yẹ ká gbà o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Who plays the biggest songs? We are voice of the people, 90.3 FM. Fẹ́lá ní ká ẹ play. ó tì àṣọ la fẹ́. Hip hop ní ká ẹ play jọ. ṣẹ́yìn ilé ìjó ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pá ẹ wá ń dá sọ́rọ̀ ìjó.